Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé ilé-ẹjọ́ gíga the Federal High Court l'Àbújá wọ́n ti fi ààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna ọ̀gbẹ́ni Alhaji Nasir El-Rufai ní iye owó 100 million pẹ̀lú onídùúró kan. Gẹ́gẹ́ bí ẹjọ́ tí wọ́n pe El-Rufai tí àjọ DSS pè lórí wíwọ inú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Nuhu Ribadu èyí tó jẹ́ adviser fún ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Onídàájọ́ Justice Joyce Abdulmalik nígbà tí ó ń gbé ẹjọ́ rẹ̀ kalẹ̀ ni ó ti sọ wípé ẹni tó bá jẹ́ onídùúró gbọ́dọ̀ jẹ́ ẹni tó wà ní agbègbè Maitama tàbí Asokoro ní ìlú Àbújá. Ó sì gbọ́dọ̀ fi ìwé tó fi ní property ní agbègbè kóòtù náà, bó bá jẹ́ ilẹ̀ ni ó gbọ́dọ̀ fi sílẹ̀. Wọ́n ní onídùúró náà gbọ́dọ̀ jẹ́ òṣìṣẹ́ ìjọba tí ipò rẹ̀ ò wá sílẹ̀ kọjá level 17. Bákan náà, ìwé pé mo gba sálárì ní oṣù mẹ́ta sẹ́yìn ó gbọ́dọ̀ fi sílẹ̀ kó tó di wípé yóò láǹfààní láti gba ìdúró El-Rufai. Bákan náà ni wọ́n ní El-Rufai náà fúnra ẹ̀ ó gbọ́dọ̀ fi international passport ẹ̀ sílẹ̀ o àti àwọn ní tó bá wúlò bẹ́ẹ̀. Bákan náà wọ́n ní verification letter wọ́n gbọ́dọ̀ wá fún verification láti rí i pé lójú ẹsẹ̀ ni wọ́n gbọ́dọ̀ fi gbogbo ẹ̀ sílẹ̀. Ìyẹn wọ́n tún gbọ́dọ̀ mú tax clearance náà dání tí wọ́n fi san owó orí fún oṣù 6 sẹ́yìn. Justice Abdulmalik wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ṣé ẹ rí ẹni tí ó wá jẹ́jọ́ yìí ó gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ máa yọjú ní gbogbo Jímọ̀ tó bá kẹ́yìn oṣù láago 10 láti máa wá fi orúkọ sílẹ̀ wípé mo wá o, mo wà nítòsí. Bẹ́ẹ̀ náà ni adájọ́ yìí sọ wípé tí o bá lè ṣe bẹ́ẹ̀ tàbí tí o bá dẹ́kun láti ṣe bẹ́ẹ̀ tọ́ lójú ẹsẹ̀ ní bẹ́ẹ̀lì yẹn yóò forí ṣánpọ́n o. Bí ẹ ṣe ń gbọ́ wa níkànnì Jùgbà Master, wọ́n ti gba bẹ́ẹ̀lì Nasiru El-Rufai lórí ẹ̀sùn wíwọnú fóònù ti Ribadu.